góńgó sọ nílé ẹjọ́ gíga kan tó fìlú Ìlọrin ṣe ibùjókòó lọ́jọ́rùú Wednesday ọjọ́ 7 oṣù karùn-ún ọdún 2025 tá a wà yìí lásìkò táwọn ẹlẹ́rìí mẹ́rin ṣàǹkóṣàǹkó tí wọ́n wá jẹ́rìí tako Rahmani tí wọ́n ní ọ̀pọ̀ Yetunde nílùú Ìlọrin ní nǹkan bíi aago 8 àárọ̀ ní àwọn èèyàn ti ń rọ́ kẹ̀tíkẹ̀tí wọnú kóòtù nílé ẹjọ́ gíga tó wà nílùú Ìlọrin ọ̀hún láti mọ níbo ni ọ̀rọ̀ ìgbẹ́jọ́ náà yóò dé dúró nígbà tó di nǹkan bíi aago 9 àárọ̀ kọjá fẹ́rẹ́fẹ́ ni onídàájọ́ Àjàyí ló jókòó lórí àga ìdájọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ilé ẹjọ́ parọ́lọ́ láti mọ níbo ni ẹjọ́ níbo ni ó ń lọ. Ẹlẹ́rìí àkọ́kọ́ tó kọ́kọ́ jáde òun náà ni ọlọ́pàá kan tó ní òun lòun kọ gbogbo àkọsílẹ̀ àwọn ẹrù òfin léyìí tí wọ́n ní wọ́n bá nílé Rahmani tí wọ́n ní ọ̀sẹ̀ òkúpa Yetunde ọ̀hún lára àwọn èròjà tó ní àwọn bá tóun kọ sílẹ̀ òun náà ni àáké àdá ọ̀bẹ tébùrù ike kékeré kan tí wọ́n rọ ẹ̀jẹ̀ Yetunde sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni ẹlẹ́rìí kejì tóun náà jẹ́ ọlọ́pàá òun náà fi ẹ̀rí tiẹ̀ ó fi múlẹ̀ o níbi tó ti gbé àwọn ẹ̀yà ara Yetunde ọwọ́ ọ̀tún ọwọ́ òsì àwọn ẹ̀yà ara tí pé wọ́n bá nílé Rahmani àtèyí tí wọ́n lọ lè gbé lórí àtàn níbi tó júwe fún wọn òun náà kó síwájú ilé ẹjọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi ìṣó nígbà tí bàbá Yetunde tóun náà bọ́ síta láti máa sọ ìtọ́mọ̀ nípa ọmọ rẹ̀ àti láti wá jẹ́rìí tako Rahmani ilé ẹjọ́ ṣe ni omi ẹkún ó ń dà pòròpòrò lójú bàbá Yetunde bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó wà ní yàrá ibi tí wọ́n ti ń ṣe ìdájọ́ yìí tí omi ò lérò lójú rẹ̀ láti fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí bí Rahmani bó ṣe kun Yetunde bí ẹran nílùú Ìlọrin. Bákan náà ni ẹni tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Yetunde òun náà ó ṣe bẹ́ẹ̀ ó jáde o láti wá fi ìdí rẹ̀ múlẹ̀ ìtọ́mọ̀ nípa ọ̀rẹ́ rẹ̀ àti bí Rahmani bó ṣe ṣekú pa Yetunde ẹjá gbọ́rọ̀ lẹ́nu ọ̀kan lára àwọn agbẹjọ́rò àwọn bàbá Yetunde. tí wọ́n jẹ́ pé àwọn náà ni wọ́n prosecute àwọn defendants wọ́n pé ẹlẹ́rìí mẹ́rin wá out of àwọn 16 witnesses tí wọ́n ní láti pè so ilé ẹjọ́ dẹ̀ bí wọ́n pé ṣé wọ́n ti ṣe tán wọ́n náà ti ṣe tán wọ́n pe ẹlẹ́rìí àkọ́kọ́ tí òun jẹ́ exhibit keeper tí òun ló wà in charge gbogbo àwọn exhibit tí wọ́n gbà tí wọ́n recover be it phone àti àwọn other gadgets such as àdá àáké àti tébù àti àwọn oògùn abẹnugọ̀ngọ̀ àtàwọn other things like that. Then tí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́rìí tí wọ́n pè tí òun jẹ́ pé òun wà lára àwọn detective àwọn tí wọ́n lọ recover body Hafsat níbi tí wọ́n dọ̀mpù ẹ̀ sí àti ọwọ́ Hafsat méjèèjì tí wọ́n bá àti ẹ̀jẹ̀ àtàwọn other things àwọn ni wọ́n ẹlẹ́rìí kejì òun ni ó present ẹ̀ fún ilé ẹjọ́ tí ilé ẹjọ́ dẹ̀ gbà wọlé. Ẹlẹ́rìí àkọ́kọ́ náà present àwọn àdá àáké àtàwọn oògùn gbogbo àwọn kan báyẹn ilé ẹjọ́ gbà yẹn náà wọlé. Ẹlẹ́rìí kẹta òun ni bàbá Hafsat gangan ìyẹn bàbá ọmọ tí wọ́n ṣekú pa tí àwọn náà dẹ̀ testify níwájú ilé ẹjọ́ láti bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ títí tó fi dé ibi tó dé tí wọn ò fi rọ́mọ wọn mọ́ títí tí wọ́n fi track nọ́mbà Hafsat sí ọ̀dọ̀ Abdulrahman tí wọ́n fi wá pè wọ́n tán fi inform wọn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátá òní bàbá Hafsat ni wọ́n narrate fún ilé ẹjọ́ ní èní gẹ́gẹ́ bí ẹlẹ́rìí kẹta. Ẹlẹ́rìí kẹrin òun ni ọ̀rẹ́ Hafsat tí wọ́n jọ wà níbi ìkómọ ọ̀rẹ́ wọn ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yẹn tí ó ṣẹlẹ̀ tí òun náà wá fi ẹ̀rí múlẹ̀ níwájú ilé ẹjọ́ pé àwọn jìjọ wà lọ́jọ́ tí à ń sọ yẹn ni kó tó di pé ó gba ìpè kó tó sọ pé òun ń bọ̀ wá kó tó fi wá lọ bá Abdulrahman kó tó wá di pé wọn ò rí mọ́ kó tó wá di pé wọ́n wá rí òkú pé wọ́n ti pa wọ́n wá rí àwọn ẹ̀yà rẹ̀ lóríṣiríṣi. So àwọn ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin tán pé àwọn nǹkan tí wọ́n sọ in summary nǹkan tí wọ́n testify níbi ẹjọ́ nìyẹn. Ọlọ́run bá wa san ilé ẹ̀san. Ẹjọ́ ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tó jọ mọ́ ìlànà òfin lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media
ní àìpẹ́ yìí lọ́ọ̀yà kan sọ̀rọ̀ wípé settlement out of the court làwọn máa ń gbọ́, àwọn ò gbọ́ settlement in court rí. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ light wa, kẹ́ ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ni, torí wípé péjì wa yìí péjì tí gbogbo ayé ń ṣàǹfààní ń bẹ̀ ni. Bàbá ti wá rí ọ̀rọ̀ tí ẹ sọ, Ọlọ́run ṣe pé àwọn ọ̀gá mi tí wọ́n jẹ́ lecturer tí wọ́n kọ́ wa, àwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí. Àwọn ni wọn ò bá kọ́ sọ̀rọ̀ kó tó di pé mi sọ̀rọ̀, ṣùgbọ́n àwọn náà ni wọ́n ní kí n máa sọ lọ. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí ẹ béèrè yẹn, kò sí pé settlement méjì náà ló wà. It's either settlement in court or settlement out of court. Àwọn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ń pa pé kò sí nǹkan tó ń jẹ́ settlement in court, settlement out of court ló wà. Ọ̀gá tiwa náà jẹ́ ẹni tá a dẹ̀ pọ́nlé, tá a respect dáadáa ni wọ́n, tó sì jẹ́ bí bàbá sí mi. But notwithstanding that, anything that has to do with law, ọmọdé gbọ́n àgbà gbọ́n, òun la fi dálé Ifẹ̀. Ẹnìkan ò sì mọ̀ tán, and that is why tó fi jẹ́ pé bóyá lọ dẹ́nì ni àbí kankan ló sọ ó ní God forbid lawyers to know all the law. So which means as a lawyer you cannot know all the laws. Ìyẹn náà a máa lẹ́yìn a máa mọ̀ ní ìyẹn bá ṣe bá a lọ díẹ̀díẹ̀ ni, ṣe understand. But lórí ìyẹn settlement in court wà, settlement out of court wà. Okay, ìdí tí settlement in court fi wà ni pé ẹni tó gbẹ́jọ́ lọ kóòtù náà wípé èèyàn kan ṣe aburú fóun tó wà aggrieved, òun náà lọ sí kóòtù láti lè bá a rí ìdájọ́ òdodo. Ìdájọ́ òdodo ó lè wá in form of pé kí ilé-ẹjọ́ fúnra rẹ̀ pàápàá ó intervene by settling the matter among the parties in court right there, tí ò ní nídìí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá ní wọ́n fẹ́ wá rojọ́ gangan proper. Kóòtù lè ní lágbájá kí ni tó tiẹ̀ ń fa wàhálà yìí gan, nǹkan kékeré ní nǹkan tẹ̀lé settle now, ó sì gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ pé báyìí ṣé bóyá jẹ́ nìyẹn. Ó dà tó bá rí bẹ́ẹ̀, ìkíní má bínú, ìkejì má bínú, oníkàkó dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ gbà bí wọ́n fọwọ́ wọ́nú. Instead tí wọ́n fi go to hearing, wọ́n ti ṣe settlement in court àbí wọ́n ti ṣe by virtue of that. And meanwhile in a criminal matter, there is no way tí wọ́n fi lè ṣe settlement out of court without the presence of the defendant in court. You are asking for pé wọ́n ṣe settlement out of court, whereas court ti issue summons, warrant against the defendant in a criminal matter to show cause over defend the allegation against him. The defendant fails to come to court, kò yọjú láti ọ̀nà court. You are now saying you want to settle out of court in a criminal matter. You rather present yourself in court first. Tí court ó rí kó ti honor invitation. The invitation of court is not for play. It is not a joke. Wàá ọ̀nà ẹ̀ ná, ẹ wàá ṣe wàá inform court formally. Tí defendant ó wà nù court báyìí, tí complainant náà wà nù court báyìí, a fẹ́ settle olúwa mi, a fẹ́ lọ gbọ́ra wa yé ń tà, a wà fún ilé ẹjọ́ ní àbọ̀ ibi tá a sọ sí. Bó ṣe yẹ kó rí nìyẹn, iṣẹ́ pé ó wà ń ta, ó máa fi ilé ẹjọ́ ṣeré, ó máa fi ilé ẹjọ́ ta kite, wọ́n pẹ̀ ò down, ó wá dúró síta, ẹ wá ní settlement out of court ló wà, kò sí settlement in court, kò sí kan tó jọ. You have to honour the invitation of court. Ẹ wàá jọ dúró síwájú ilé ẹjọ́, àtẹni tó pẹjọ́ o, àtẹni tó pè lẹ́jọ́, ẹ wàá sọ fún kóòtù pé olúwa mi o, a ti fẹ́ settle. Meanwhile gan defendant ni ó propose settlement, a fẹ́ settle olúwa mi, ilé ẹjọ́ wàá bi ẹni tó gbẹ́jọ́ wá pé ṣé lóòótọ́ ṣe é mọ̀ sí. Àwọn tó gbẹ́jọ́ wà ní bẹ́ẹ̀ ni olúwa mi, wọ́n ti wá rí wa, ẹ̀já settle. Wọ́n wá ṣẹ̀ wá ní ẹ lọ settle, ẹ wá fún àwa ilé ẹjọ́ ní ààbọ̀ settlement yìí. So bó ṣe jẹ́ nìyẹn. Láfikún ká bọ́ sí ọ̀dọ̀ ọ̀jẹ̀un associate professor Dr. Saddam Ọlọ́runṣọ́ Fágbà, ẹ dákun ní àfikún tẹ̀sán náà ó yá. Láfikún ọ̀rọ̀ tí brother mi sọ, ṣe rí ilé ẹjọ́ ilé agbára ni, ilé ẹjọ́ tá à ń pè ní court ilé àṣẹ ni, ilé ẹjọ́ ilé iyì ni, ilé ẹjọ́ ilé àpọ́nlé ni, ilé ẹjọ́ ilé ọ̀wọ̀ ni. À ń pè kinní kan ní sanctity, ọ̀wọ̀, àpọ́nlé, iyì, agbára àti àṣẹ tí ń bẹ nílé ẹjọ́, òun náà ní sanctity ẹ̀. How do we uphold the sanctity of
a court of law of a judge. Ẹ jẹ́ ká take for instance àwọn tí wọ́n bí wa nílé tí wọ́n ń jẹ́ àwọn àgbàlagbà ilé tán múlé lọ́wọ́ tá à ń pè ní mọ́gàjí àbí baálé. Kọ́rọ̀ ò ṣẹlẹ̀ nínú ilé, ọmọ ilé kan tí ò láápọn, tí ò fẹ́ kí wàhálà ò ṣẹlẹ̀, tí ò fẹ́ kí ilé ó dàrú. Torí sẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tán máa ń sá wá bá wa tá à máa ń lọ bá kóòtù, àwọn tí ò fẹ́ kí ìlú ó dàrú ni. Ẹni téèyàn bá ṣẹ̀ tó ṣe tí ò dáa fún, tó bá sá lọ fẹjọ́ rẹ̀ sun ọlọ́pàá, citizen ire lápẹ̀rú ẹni bẹ́ẹ̀. Ẹni tó bá ṣẹ̀ tó mọ̀ pé tóun bá wá bá ó lè di gídígbò, ẹ lè yọ ẹsẹ̀, ẹ lè yàdá, ó lè